so Agan Laye mo ní kí n máa kí wa ní tí kíkí tá a máa pàdé níjọ́ gbèdé àlùkìyámọ̀ wípé salamu alaikum wa rahmatullahi wa barakatuh torí wípé àlejò mi tó wà nínú ilé agodo pẹ̀lú mi yìí ọmọ ànábìnrin ó yá bá mi kí àwọn ará ilé. Ọlọ́run lémi mo láwẹ̀ o òun náà ni ó ṣẹ̀san ẹ̀ gbogbo ẹni bá gbàwẹ̀ ọ̀hún onítọ̀ ọ̀hún àgbẹ̀san rẹ̀ èmi alájà mistura o tèmi ní success àṣàfà o mo kí gbogbo yín nílé lóko lẹ́yìn odi mo sọ pé àsálàmù àlékún wàrà mọ́tòlá àlọ́lọ́run lémi mo láwẹ̀ òun náà ni ó ṣẹ̀san ẹ̀ gbogbo ẹni bá gbàwẹ̀ ọ̀hún onítọ̀hún àgbẹ̀san rẹ̀. bẹ́ẹ̀ ni Ọlọ́run ló láwẹ̀ torí wípé ọba ẹlẹ́dàá ayé ọba ẹlẹ́dàá ọ̀run ọba tó dá kúkúrú tó dá gúngùn ọ̀làlà tí tó ń là lé ní lọ́wọ́ pẹ̀lú ètò Ọlọ́run ìbà rẹ̀ o òun ló là lé wa lọ́wọ́ ló ní wípé káti àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì kí gbogbo akájọ kọ́mọ lùbọ́ tọ́lọ́jọ́ Friday tó ń bọ̀ yìí náà ni wọ́n máa ṣe jímọ̀ dáadáa jímọ̀ olóyin ní tàwa mùsùlùmí jímọ̀ dáadáa Good Friday bẹ́ẹ̀ ni jímọ̀ tó dáa ṣé wàá rí pé ti jímọ̀ yẹn di méjì báyìí àmú jímọ̀ olóyin àmú jímọ̀ dáadáa àmú jímọ̀ olóyin àmú jímọ̀ dáadáa. ṣe dágbé Agan Laye ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ Agan Laye ilé ayé yìí kò ṣe dágbé. Agan Laye lẹ́tọ̀ pẹ̀lú Jumobi Omisore ṣàtìmọ̀ wípé ẹtìmọ̀ lórí ọwọ́ yẹn tá a bá ti dé mo ní pé ilé ayé kò ṣeé dá lò bẹ́ẹ̀ ni kò ṣeé dá gbé Ọlọ́run dá wa nítorí ara wa ni torí pé nìkan ló máa fọwọ́ kẹ́nìkan tó gòkè ajá mi súrà tó wà mí nìsín ó bá máa sọ náà máa sọ wípé inú oyún náà wọ́n ti ń kọrin àwọn ojú kékeré lọ wọ́n gbé wọn sórí spíkà ni bẹ́ẹ̀ jẹ́ ẹ̀rú spíkà lẹ́yìn ẹ̀ẹ̀kọrin lẹ́yìn èèyàn kan náà ṣáà ni ó jẹ́ kan mọ́ yìí ta ni ó ń jẹ́ mistura gangan. alájà mistura adéròmù àṣàfà tèmi ní success mo jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn mo lọ síléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ orin láti kékeré bẹ́ẹ̀ ṣe ti sọ yẹn náà. ọmọ ọdún mélòó. mo bẹ̀rẹ̀ nígbà tí mo wà lọ́mọdún 12. Kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni láti gbà yẹn náà láti bẹ̀rẹ̀. inú oyún lẹ ti ń ṣàgbéwò kí ló ṣe yín kí ló ń jó yín lọ́wọ́ tẹ̀ fi jólẹ̀ tẹ̀ fi bẹ̀rẹ̀ lágbára kí ló ṣẹlẹ̀ gangan. kò yé mi kò yé yín náà kò yé mi náà tálẹ́ǹtì ni ẹ̀bùn yẹn gangan ló ń dà wá láàmú. mẹ́wàá wọ́n ní tí nǹkan bá dẹ̀ ti pọ̀ jù lára náà téyàn ò bá tètè pọ̀ bọ́ta ká má lọ yọ nǹkan lẹ́yìn kéèyàn má lọ yọ nǹkan lẹ́yìn kó má lọ di wípé ọmọ wọn ní tí èèyàn bá ní ẹ̀bùn tẹ́bùn bá pọ̀ lára tí ò bá tètè mú ẹ̀bùn yẹn pé káwọn èèyàn máa bù ú bẹ̀ ó lè wọ́ọ̀rì ẹni tó lẹ́bùn gan torí tó bá ṣàfẹ́fẹ́ máa fẹ́ ọ̀rọ̀ ẹ̀bùn tó máa fẹ́ fi ṣàhùn ẹ ti ṣe tó orin mélòó. mo ti ṣe album 7. ní ìtàn kọ fún yín nígbà tẹ kéré àbí tẹ kọ fúnra yín. gbogbo ẹ̀ á máa kà papọ̀ ní àníyá kan sọ́tọ̀. kí lára kọ̀ọ̀kan. tèmi ní success. kí lẹ kọ́ nù ẹ̀. ọjọ́ ọ̀la báwo ni ó ṣe rí ẹ̀yin òbí wa ó dán yín níláárí kò sẹ́dá tó mọ̀ la ọ̀ àwa ọmọdé ẹ jẹ́ àfojú sẹ́kọ̀ọ́ àtẹ̀mí ní success tèmi ní success tèmi ní success Ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tá a láyàrá bí gbà bẹ́ẹ̀ fún mi o. kí ni kejì. ó dùn it is sweet lórúkọ ẹ̀. ẹ̀yà. tọmọ rẹ kó lè fún ẹni sinmi tọmọ rẹ kó lè fún ẹni sinmi ọmọ tá a kọ́ ní ọmọ rere èyí tá a kọ́ ní ó yà yà kú yà tọmọ rẹ kó lè fún ẹni sinmi. ìkẹta nǹkan. ọpẹ́ mi. kí ló pè é. akọrin báyìí pé múmi náà tó ẹ má ṣe gbàgbé ìparun nílé akọ̀wá nájà nílé ayé máa ní bẹ́dà fẹ́ bẹ́dà bá sì ìkọ̀kọ̀ kan lómi lọ́jọ́ kan la ó fààyè lọ́mọ bọ́lọ́hún. ó pọ̀ bí iyẹ̀pẹ̀ ẹ tí ẹ ti gbéraga bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mímọ́ item number 2 is sweet. ọlọ́run mi pé dùn. ó dùn. ilẹ̀ tí wàá kọ lẹ́yìn yẹn
akọ ìwà rere gbígbàdúrà bẹ́ẹ̀ dá bá ń ṣàdúrà èyí tó dání kọ́ lọ́hùn fàṣẹ sí gbígbàdúrà mi máa rẹ̀ kó kọ́ tí kù ṣàdúrà mi ó fi hàn pò ṣe mí lóore. onílẹ̀mú kékeré ní àbòbí gbogbo ẹ̀ ohun ní ìwádìí rẹ̀ ọlọ́run ó yẹ tó jẹ́ ìwúrí. ẹ̀ẹ́dẹ́lẹ́ tó tẹ̀lé gbígbàdúrà yẹn á pè ní ìwà rere. ẹ̀yin náà láti kọrin pé ẹ jẹ́ a rántí níbo la ti ń bọ̀ wá níbo la dé dúró níbo níbi tá à ń lọ níbo la ó padà sí òun èyí làwọn fi mọ̀ wá tá ó láyé. Ìbàdàn mo ti rí ìpè èyí tó tẹ̀lé yẹn òun la kọ orí ìgbéyàwó. Inú ẹ̀ láti sọ pé ìgbéyàwó dùn púpọ̀ gan tọ́lọ́run bá lè pé kárí ṣe tó fòye tó tún fàyọ̀ tó pọ̀ sí ìgbà yẹn là tó pélé nìyẹn. bùrọ̀dà pé kàn ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ bẹ́ẹ̀ ni òun la pè ní ẹ̀tọ́ káfẹ́lẹ́tọ̀ lẹ́ẹ̀tọ̀ ẹ̀ ló lè jẹ́ ká nísìnyí ẹ̀tẹ̀ láṣẹ yárọ́bì ẹ̀fẹ́lẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ kò pé eléyìí tẹ́ wá ń gbọ́ tó ń ṣe fẹ́lifẹ́li yẹn la pè ní Ramadan special ẹ̀yìn yẹn kò ń ṣe album àṣẹ níbi single ni orí àwọn streaming platforms ló wà èmi àti àfáà Musa aláṣẹ làjọ ṣe inú ẹ̀ láti kọrin ọlọ́run lémi ìmúláwẹ̀ òun náà ní ó sẹ̀sán rẹ̀ gbogbo ẹni bá gbàwẹ̀ ọ̀hún onítọ̀hún á gbẹ̀san rẹ̀. asọ̀rùmùlì wà náà lẹ́sí àjèsí bìí. asọ̀rùmùlì wà náà lẹ́sí àjèsí bìí. Jerry's production. Ọlọ́run lé mi mú làwẹ̀ o Ọlọ́run lé mi mú làwẹ̀ o òun náà níṣẹ́ san rẹ̀ gbogbo ẹni bá gbàwẹ̀ ọ̀hún onítọ̀hún á gbẹ̀san rẹ̀. Ọlọ́run lé mi mú làwẹ̀ o òun náà níṣẹ́ san rẹ̀ gbogbo ẹni bá gbàwẹ̀ ọ̀hún onítọ̀hún á gbẹ̀san rẹ̀. Assalamu alaikum mùmínì mùmínàtù lọ́mọdé pẹ̀lú àgbà lọ́kùnrin pẹ̀lú obìnrin nílé ìlàjò mọ́sálásẹ́ kẹ́yìn ìbàtàyé tí ó kọ́ mọ́ òun ló kì í jàre pẹ̀lú alájà ìṣúra àgbẹ̀rún mọ́mọ́ni àjọṣe òun nígbà yẹn tàná kọjá lè ní ọ̀tún orí àwẹ̀ ṣáàlì yìí orí àwẹ̀ ṣáàlì yìí etí òkè gbòjì torí rí lónìí mo ṣe bẹ́ẹ̀ fọ́n ló lọ́dún tó bá ti jẹ́ torí ìwà sí ọlọ́run ló kù wá ẹwà kan fìdí ilé torí ọlọ́run ló làwẹ̀ òun náà ló sẹ̀sùn rẹ̀ gbogbo ẹni bá gbàrọ̀ òun nípa òun wá gbẹ̀sùn rẹ̀. Ọlọ́run lè ní mọ́ ọlọ́run lòun náà ló sẹ̀sùn rẹ̀ òun náà ló sẹ̀sùn rẹ̀ gbàrọ̀ òun nípa òun wá gbẹ̀sùn rẹ̀. Bísí mi láyé aláwọ̀ kẹ́rẹ́ alájà mi sùúrà rẹ̀ ọ̀tẹ́mi ní sọ́ọ̀tẹ̀ láyà ṣàpá. Ọlọ́run ló rán wá níṣẹ́ èmi lákọrin bí ẹni jẹ́kọ̀ àpèdè bí ẹni láyé a tún ti dín lákọ̀tún pẹ̀lú Alhaji Musa Àjàpẹ́ ọmọ aláṣẹ. èmi ò fẹ́ ewu àti Jumobi lẹ́jọ́ jẹ́ Alhaja Fatima. a tún ti dín lákọ̀tún pẹ̀lú Alhaja Fatima Jumobi ọmọ Omisore ní rédíò Lagos 107.5 FM tiwantiwa. màá wà ní wọ́n ní Musa. ẹ má bínú ìmọ̀ ọmọ ìwà lórí afẹ́fẹ́ orí gbọ́ngàn lèmi wọ̀n nífẹ̀ẹ́ lèmi ṣe. lágbára lọ. Alájà mi stura tèmi ni success. màámi. ti ń kọrin bọ̀ láti ní ṣùgbọ́n kò sí bí èèyàn ṣe lè ní tálẹ́ǹtì tó ó máa ní nǹkan kan tó ṣe sábàbí kan tó fi mọ̀ ní lóòótọ́ ara àwọn èèyàn tó jẹ́ wípé Ọlọ́run ṣàánú ni torí kò wọ́pọ̀ tó bá réyàn tó jẹ́ wípé kíní tó kọ́ ṣe náà fi mọ̀. bẹ́ẹ̀ni. ara wọn sì lẹ́wà jẹ́ pé kíní tó kọ́ ṣe láyé fi mọ̀ ní. alhamdulillah. ṣùgbọ́n káwọn èèyàn tó wá mọ̀ yín yẹn káyé tó mọ̀ yín ta lẹni náà tó lọ́n lò fún mi tó gbé yín lọ́wọ́ sókè tó jẹ́ kọ́ mọ tó ń jẹ́ mistura. Alhaji Wasiu Kayode Asidik kábíyàwó Alhaji Hafsat Sidik pẹ̀lú Alhaji Abidin Gani Mayegun
àwọn pawọ́pọ̀ ni bẹ́ẹ̀ ni mà òun lò kíkí yẹn ṣe pọ̀ ẹ mọ̀ pé nǹkan táwọn èèyàn àrò mẹ́ta dẹ̀ ni wọ́n sì ó jẹun ń dọ̀bẹ̀ nu. nígbà tí alájà mistura tèmi success náà ti wọ́n wà nù ayé tọ́lọ́run ti ní káwọn àyàn rí yín ìjẹ́ yìí náà wá lè rò ó tẹ̀ bá rò lọ rò bọ̀ ṣó lẹ́nì kankan rí torí lórí ètò yìí àgànláyé ni àgànláyé ní pé àjùmọ̀ṣe láyé ẹnìkan ò lè dálé ayé ṣe ọlọ́run dá wa fúnra wa ni lẹ́yìn kan bá sọ pé yẹn ní òòrùn àwọn èèyàn kan mo lè dá ṣe nǹkan mi ń tan rẹ̀ ní ẹnìkan ìjáwádé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jọ́ àwọn ṣó lẹ́yìn àwọn èèyàn tẹ́yìn náà ti fà lọ́wọ́ sókè rí. bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ rẹpẹtẹ. bẹ́ẹ̀ ni nígbà ṣe wà yìí. alágbára Ọlọ́run small boy ti àwọn kan náà dẹ̀ tí wàá tọ́ sí ń kọ́ṣẹ́ lọ́wọ́ tó bá ti fẹ́ ṣe freedom màmá pè yín agbára Ọlọ́run. kí ló dé tẹ́lọ̀ lẹ́ ń kọ́ ni. wọ́n ẹ̀mọ pé ṣé orin wa náà bí wọ́n ṣe ń ṣe télọ̀ tó máa gba fọ́ọ̀mù tó máa sanwó iṣẹ́ tó máa gbé nǹkan kan lọ fáwọn ọ̀gá bẹ́ẹ̀ làwa náà ṣe ń ṣe lọ́dọ̀ tiwa bí wọ́n máa ń ṣe freedom ní ọ̀dọ̀ télọ̀ ọ̀dọ̀ hairdresser àwa náà ń ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa. àwa lẹ́yìn ta ló ṣe freedom fẹ́yìn. Alhaji Wasiu Sodiq ni wọn ò ṣe freedom fún mi torí èmi ṣe ń kọ́ṣẹ́ lẹ́yìn wọn títí dìsín mi tí ì ṣe freedom mo ṣì máa ṣe freedom ọmọ ọgbọ́n ẹ jẹ́ ń kọ́ṣẹ́ dáadáa kí n mú ẹ dáadáa ẹ má wọrí. tó alájà mistura tèmi ní success à ń gbọ́ pé ẹ fẹ́ ṣe nǹkan kan kí ní Ramadan lecture. bẹ́ẹ̀ ni lọ́la bẹ́ẹ̀ ni níbo lẹ ti fẹ́ ṣe. a fẹ́ ṣe Ramadan lecture ní ọ̀la nílùú Òṣòdì nílùú Èkó bíbí ní Jalisco field. bàbá wa Alhaji Sheikh Ọláyínká bàbá authentic àwọn náà máa sọ̀rọ̀ lọ́wọ́ bàbá ọ̀tẹ̀ àwọn èèyàn kúlà bẹ́ẹ̀ ni àwọn náà máa sọ̀rọ̀ lọ́wọ́ so iftar wa empowerment program wa ká máa ṣe fáwọn èèyàn so wọ́n máa gbọ́ orin aládùn wọ́n á gbọ́ lecture wọ́n á gbọ́rọ̀ lọ́hùn á tún mú wa súnmọ́ lọ́hùn dáadáa ju bá ṣe wà lọ so à ń retí gbogbo àwọn olólùfẹ́ wa á máa bẹ̀rẹ̀ láago 12 ìyàgbára Ọlọ́run kọ́ lọ́n ṣọ́ ẹ̀mí wa. ṣé ìbẹ̀rẹ̀ láti máa ṣìnà. lágbára Ọlọ́run mà. ìyẹn lọ́la yìí lọ́la òde òní. bẹ́ẹ̀ ni mà. kò sí wàhálà a gbọ́ pé ẹ̀ ń pò kínní kan pọ̀ gírí. album ni a pè ní òjíṣẹ́ Ọlọ́run. òun bọ̀ lọ́nà ni. lágbára Ọlọ́run mà lẹ́yìn àwẹ̀ ká tó ṣe iléyàwó máa jáde. òjíṣẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni mà. ṣe ti láwọn orin tẹ ẹ̀kọ́ sínú ẹ̀ tẹ́lẹ̀ ju kẹ́kọ̀ọ́. àti kọrin fún ọ̀rẹ́ yìí ẹ̀fọn ẹ̀sìpò. inú ẹ̀ láti sọ pé Rasulullah òjíṣẹ́ Ọlọ́run ọba àmì kan ni wọ́n á dá àwọn tí ya ni ní olójú inú lèmi kú mọ̀ tá a dá wọn mọ̀ àwọn nìránṣẹ́ Ọlọ́run tó rán sáyé. album yìí àti wá dedicate fún Sheikh Adam Abdullahi lórí babalágége àti baba Mudir Morkas Sheikh Abibullah Adam Abdullahi lórí so àwọn gangan ló ní album àwọn Morkas ló ní album yìí. ó yá chaaki bó lẹ ti wá fi kí bàbá. gbajúgbajà ló ní mímọ̀ Ádámọ̀ àlẹ́ àlórí tó sọ mímọ̀ di irúgbìn ta ni òjè so lára mímọ̀ Ádámọ̀ Ádámọ̀ nípa pín ìmọ̀ kí ó yányán. eléyìí ta fi kí babalágége tòní Mudir Morkas ibẹ̀ láti sọ pé Ọlọ́run bá wa kẹ́ babalágége àfa àmì kò sí bá aṣọ babalágége tòní àmì àlékún ọlá pẹ̀lú fọkànbalẹ̀ fún Mudiru Morkas Abibuwali alórí kámẹ́rì mú kárẹ́mì wọn lò pẹ́ onídìí mọ̀ yìí kọ́lọ́ máa jọ ṣàìsí Mudiru Morkas Sheikh Abibullah àlékún ìsìjàmbá látọrọ fún bàbá wa. Ọlọ́run fún mi lákàntì nọ́mbà mo fẹ́ gbà mo fẹ́ ṣe owó ní orúkọ. ẹni mi beneficiary ẹ má wọ̀ ọ́. ọtún ti fẹ́ gbá mi àṣùṣù à mo ti gbọ́n. àdúrà mi Ọlọ́run jẹ́ ọgbà ọdún bá dà tó má fi pa mí lẹ́kùn ìràwọ̀ mi Ọlọ́run jẹ́ ọgbà ọdún bá dà tó má má ṣe jẹ́ òkú àdúrà bá dà tó tíráwọ̀ bá tàn ẹ̀mí yìí mi má má ṣe jẹ́ ọgbà ẹ̀mí Ọlọ́run jẹ́ ọgbà ọdún bá dà tó má fi pa mí lẹ́kùn. títóbi Ọlọ́run ọba ńlá ohun tó bá ṣe pamọ́ lè bí lẹ́jọ́ dáadáa ayé mi mo mú wa àdúrà mi Ọlọ́run jẹ́ ọgbà tó bá dé. ẹ̀rọ sí
Olúmọ communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. ẹ̀rọ sí mosque train ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àṣewò bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù sí ìfòyà sí rárá tested and trust ẹ̀rọ sí wọ́n ṣe gbẹ́ra lé. ẹ̀rọ senior factory service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ní ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. ẹ̀rọ senior factory service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. ẹ̀rọ senior catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Federal Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trust ẹ̀rọ sí wọ́n ṣe gbẹ́ra lé. mo tún dé pẹ̀lú ohun ara o. mo tún dé pẹ̀lú ohun ara àmọ̀jẹ́ oníkọ̀yíkọ̀yí o. torí mo dé tán mo jẹ́ ti dágbèdè ọlọ́run ló ràn wá. ti dẹnu kọ́yọ̀ tó ìdè bọ́líkọ́. ti gbé àgàbọ̀ jẹ́ mi ìtura ọlọ́run kẹwàá ìtura wa lọ. wọ́n ní mọ́tò nínú olórin mo mọ pòsíṣàn ara mi. iṣẹ́ tó lọ ń parí ni iṣẹ́ tó lọ ń parí ni kẹ̀dá èèyàn máa lò fẹ́ fún. iṣẹ́ tó lọ ń parí ni kẹ̀dá èèyàn máa lò fẹ́ fún. iṣẹ́ tó lọ ń parí ni ó ti parí. iṣẹ́ tó lọ ń parí láwọn ẹ̀. mo dúpẹ́ fàlàwùrà o. mo dúpẹ́ fàlàwùrà ọba dání má gbàgbé o. ọba tí ò gbowó wọn sí jì tó fi ń fún wa ní mi. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwùrà kò gbówó kò gbòbí lọ́wọ́ wa kò sí ní tá a fẹ́ tí kì í ṣe fún wa àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ájà mi stora tèmi ni success ọba yín dúpẹ́ ẹni pé ẹ tún ti ń empower àwọn èèyàn kò wọ́pọ̀ nínú àwọn èèyàn tó jẹ́ wípé táwọn náà bá ti dìde tán bá ti gòkè tán wọ́n máa ń fẹ́ kẹ́lòmíì ga irú àwọn èèyàn báyìí la máa ń gbé wá sórí ètò Àkànláyé torí wípé nínú orí ètò yìí a mọ̀ wípé èèyàn ò lè dálé ayé ṣe ló ṣe dáa kájọ máa fara wa lọ́wọ́ sókè kájọ máa ṣe fúnra wa ṣé kíní empowerment yẹn ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fi sí yín lọ́kàn ni. àti máa ń ṣe àwọn kan lábẹ́lẹ̀ bọ̀ a kò fẹ́ káwọn èèyàn náà mọ̀ ní pé à ń ṣerú ẹ̀ torí tó bá di ọdún tó ń bọ̀ a máa need the support lọ́wọ́ àwọn èèyàn tó jó lólùfẹ́ wa báwa ṣe máa wá ń ṣe lélẹ̀ ṣe bẹ́ẹ̀ pé àìmọye àwọn èèyàn tó ń pé wọ́n kọ́ṣẹ́ kan àtàbí míì tó ń pé owó àti ra irinṣẹ́ òun ni problem tí wọ́n fi lè dá dúró ṣe bẹ́ẹ̀ pé èèyàn bẹ́ẹ̀ tí ó bá for example èèyàn tó kọ́ tailor tí ó rówó ra machine ṣe bẹ́ẹ̀ pé ọ̀gá ò lè ní kó máa dáṣẹ́ kọ́ ó kàn máa gbà yóò lè jẹ́ irú ẹ̀ àlẹ́ máa ṣe stylist níbì kan so irú àwọn yẹn a máa ra irinṣẹ́ fún wọn irú ọ̀la ń sin lára àwọn nǹkan tá a fẹ́ ṣe nìyẹn àti ra irinṣẹ́ tailor ara machine tailor ara àwọn nǹkan hairdresser ara ti barber so a máa fún àwọn èèyàn irú àwọn tó kọ́ṣẹ́ tó ń pé ọlọ́run ò fún wọn ní agbára láti ra irinṣẹ́ àwọn nǹkan tẹ àwọn empowerment wa n tó dalé lórí nìyẹn. tó ṣe ti gbọ́ báyẹn ní ara ilé èmi ti máa ń sọ lórí ètò yìí tipẹ́tipẹ́ pé ẹja máa ranra wa lọ́wọ́ ọlọ́run dá wa torí ara wa ni bẹ́ẹ̀ dẹ̀ rí wọ́n lájọjú òrìbẹ́ nìkan ò bá ní kí o bá lérò wípé wọn nìkan ṣáà máa ṣe kán máa ṣe sàdánkátà rẹ̀ ó máa tán ní tí ò ní tán ni tó ń lọ tó yọ torí pé tó bá ti pẹ̀ka tó ti lẹ́ka ìwọ tó dìde tó gbọ́pọ̀lọpọ̀ èèyàn dìde ìwọ náà o lè ṣubú mọ́ torí pé tó o bá dàbí ipò fẹ́ padà yẹ́lẹ̀ gbogbo àwọn tó o ti ṣe fún kó o bá ṣe oore fẹ́yàn 20 èèyàn márùn-ún ní wọn mọ̀ rẹ̀ o gbogbo wọn kọ́ ló máa jẹ pé wọ́n máa ní ẹni tó bá ṣe oore fáwọn kan wọ́n fẹ́ kí irọ́ ni àwọn tó máa fẹ́ kí wọn náà dìde tó wọn ní fẹ́ kó o ṣubú láìláì wọn wà 07056551075
07056551075 tàbí 07056461075 ẹ̀yin ará ilé ẹ̀pọ̀ wá ẹ jẹ́ ká jọ dá sí ọ̀rọ̀ ṣé Hello, ẹ káàsán kú ètò. Ọlọ́run ló ń tó kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. Lọ́jà Fáṣát Láìmọ̀ láti ṣẹ̀rí ọ̀ṣun. Akùnfẹ́jọ́ wá kí àlejò wa ní. Mo kí alájà mi síra dáadáa. mo kí yín mà ẹ káàsán máa Ọlọ́run máa lè ké àmín. nígbàjẹ́ láìláì. Àmín. Àbẹ̀rí nǹkan kan ní níta fẹ́ bí alájà mi sùúrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ free. Ǹjọ́ Mo ń kí yín ní ṣe bẹ́ẹ̀ sí kí wọ́n dáadáa. ọmọ dáadáa ní kódà ń gbádùn àwọn orin yẹn ní kí ẹ máa ń tẹ̀lé àwọn orin yẹn. ẹ ṣe gan-an mo dúpẹ́ púpọ̀ ẹ ṣe gan-an. Aláì ọpọlọ yẹn ò ní kú láíláí. Ọlọ́run. Ṣé ti yé wa ṣe rí ilé ayé tá a wà yìí gbogbo èèyàn tọ́lọ́run bá ti ṣàlékún fún tọ́lọ́run mo ní ìwọ tó o bá ti ní tọ́lọ́run ti ṣe fún ẹ tó o ní tó o ní wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ pé tó akóògbẹ. ẹ̀mí wá ṣìkà oṣù. aminala orúkọ mi ni nurudin atokunla adébẹ̀jù lẹ́kì. Mr. Nurudin láti Ìbẹ̀jú Lẹ́kì ó yẹ kí àlejò wa. àlejò akínyìn o. sàlámù aleykum sàlámù wa náà kíyàn. sára wàrà wọn ti lọ ẹ̀rọ káwọ́. ẹ sà. ọlọ́run bala nu á sì lẹ́yìn á fún iṣẹ́ o. àmín. ẹ ṣe àṣeyọrí pẹ̀lú àṣẹ ọlọ́run. àmín àtẹ̀yìn náà sà. wọ́n á gbádùn kíkẹ́ tí yẹn dáadáa wọ́n á gbádùn ẹ ẹ̀kọ́ ṣe sínú ọlọ́run gan-an á ẹ fún ṣe iṣẹ́ gan-an o. mo dúpẹ́. kẹ́yìn náà jẹ́ tètè lọ́wọ́ wọn download Ramadan special báyìí bẹ́ẹ̀ wà lórí lórí audio mark boomplay iTunes ẹ bá wa download ẹ ṣe àwọn sà. àjọ ìnáwó kò sí problem. hello tá a bá ti ní mo ní ẹni tó bá ti lè dẹ ẹnu ara ẹ̀ bọ́ tó ti lè gbọ́ ẹnu ara ẹ̀ tó ti ní lọ́wọ́ Ọlọ́run kó tẹnìkan mọ́ ti ẹni má wàá dà jẹ ẹ pin ẹ jẹ́ kó kárí hello ẹ káàsán Ẹni ọba àfẹ́ o. kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. Àfọ̀dún láti Jímọ̀ àti Ṣẹ́gbọ̀dọ̀. láti Ìgàndò kí lorúkọ yín. Ẹlẹ́ àmì òfin àti àtúwò. Ẹlẹ́yà ṣáàwẹ̀ ń lọ àpò òǹgbẹ ẹ ṣe. Àti alájà mi kùtùrà o. yes ma mo kí yín ma o. Àwọn ọmọ rò pé wọ́n sọ̀pọ̀ ọdún láyé o. àmín yàlla. Bàbá lè fún. aleykum salaam ẹ ṣe gan-an. gbogbo ẹ̀yin tí Jumobi Omisore lórí ètò Nuru Salam tẹ ẹ mọ̀ pé ètò Nuru Salam máa wáyé lọ́la àti ẹ̀sùn máa wáyé ní sátidé àti láwọn èèyàn tó ti pọ̀ gan tá a ti ń fún lẹ́bùn bẹ́ẹ̀ làwọn tí àti ìfún ní nǹkan kan náà ṣe ti pọ̀ rẹ́rẹ́rẹ́ ẹjọ́ ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin tó lọ ń bá máa lò tẹ ẹ máa nawọ́ sí wa tẹ ẹ máa ní kágbà táwa náà ló fi máa fún wọn à ń ṣe wọn bá tágbára wa ká àmọ́ kò tí ì tó ṣùgbọ́n èyí tí ẹ bá máa wá bá wa ṣe tẹ máa bá wa dá sí i ẹ má gbàgbé láti pé Jumobi Omisore sórí 07044247984 07044247984. Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. Ẹ̀rọ sí most catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe dúdú ni wọ́n oríṣìí àṣẹ ìfẹ́ lọ́sọ̀rọ̀ ìbẹ̀rù sí ìfòyà sí rárá tested and trust ẹ̀rọ sí most wọ́n ṣe gbẹ́rẹ́ lé. ẹ̀rọ sí most
catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò èdè ní ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ lóhùn tẹ́ fẹ́ ṣe. ẹ̀rọ sínú catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. ẹ̀rọ sínú catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Federal Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. gbogbo ẹ̀yin ọmọ arìnrìn àjò àti jayéjayé tẹ̀ ń fẹ́ ilé ìtura tó dára tó yáàyè tó sì fọkàn balẹ̀ ẹ má ṣe wàhálà jìnnà the M Service Apartment ní kí ẹ máa lọ wọ́n wà ní Peridot Street Treasure Island Estate orílẹ̀ èmọ́ Ọbáfẹ́mi Owódé Local Government Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè wọ́n lẹ́kùnrẹ́rẹ́ sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 0916 374 4666 0916 374 4666. bẹ́ẹ̀ bá ń wọ ewì tó jọjú tòun torí kì í tó wọni lákìyẹmí ara fún ayẹyẹ ọjọ́ ìbí ìyàwó ìṣílé tòkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má làágùn jìnnà ọmọlúwàbí ni kẹ́ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08181 265625 08181 265625. kò ní ju báyìí lọ lórí àkànṣe ètò Jùmọ̀kẹ́ tó máa lọ fẹ́ kí àlejò mi kó dágbére fáwọn aráàlú mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi o asalaamu alaykum akóńgbẹ Ramadan Mubarak. tó o ṣe ti wá gbọ́ báyẹn gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe ìgbéyàwó fáwọn ọmọ yín ni àbí ẹ̀ ń wá alága àdúrà àti alága ìjókòó tó dáńtọ́ tó mojú ẹ̀ pé Jumobi Omisore sórí 0704 424 7984 0704 424 7984 àkú ìpalẹ̀mọ́ Easter gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú onígbàgbọ́ bẹ́ẹ̀ ni ká máa kí gbogbo àwa tí mùsùlùmí wípé àkú àtìlọ àwẹ̀ ẹ̀mí wa ṣíkà oṣù kò ní jù báyìí lọ lórí ètò àgànláyé lọ́sàn-án tòní tó bá di lọ́jọ́ mẹ́jọ ká tún máa pàdé pẹ̀lú àkàntún ètò àgànláyé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tíìnì mi Dámilọ́lá bẹ́ẹ̀ kí n máa kí kò fowó rárá ọ̀la ìwọ̀lá onáwà nílé agodo pẹ̀lú mi Jumobi Omisore lórúkọ tèmi mọ́ wọn nífẹ̀ẹ́ òòyì níbi tó Ojúmọ́ Rere tí mo wá sílé ayé ó dìjọ́ mẹ́jọ ó dàbọ̀.